káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín Ọlájùmọ̀kẹ́ Àṣà, ọmọ Ọ̀yọ́ Aláàfin, òjò pàṣẹkẹrẹmọdẹ̀, ọmọ Àtìbà ni mò ń kí yín pé a kú òjò yìí, a kú àwọn ohun yìí yóò tù wá lára lágbára Èdùmàrè. Bá kú ti ṣe mọ̀ bí mo ṣe máa ń ṣe bí ìṣe mi lórí ètò Tiwa Làṣà la wà yìí. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tiyín níbẹ̀ yẹn? Ṣàlàáfíà ni? Ilé ńkọ́, ọmọ ńkọ́? Mo gbà á ládùúrà wípé lágbára Elédùmarè gbogbo wa là á ṣàṣeyọrí, àní kú sọ́nà bí èéfín láṣẹ Èdùmàrè. Lórí Tiwa Làṣà la wà yìí, Tiwa Làṣà. Lórí ètò tòní, ìbéèrè ni mo mọ̀ fẹ́ bi yín, ẹ̀yin abiyamọ ayé, lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin bàbá, ẹ̀yin màmá. Mo fẹ́ bi yín pé ṣábíamọ ni yín ni àbí abíagbà? Kí ìbéèrè mi kó mọ́ bí ẹnikẹ́ni nínú, nítorí wípé ìdí àwọn ibì kọ̀ọ̀kan lónìí torí ọ̀pọ̀lọpọ̀ òbí pàápàá jùlọ tá a bá ti lọ́mọ nílé ọkọ tí ò ìgbéyàwó ò tiẹ̀ tí ì ju bí oṣù méjì tàbí oṣù mẹ́fà lọ, ẹ ti rí tí wọ́n mọ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ pé ó sà ti wà nílé ọkọ, ṣé kò yẹ kó ṣe báyìí fáwọn ni, ṣé kò yẹ kó ṣe gbá fáwọn ni, tí wọn ò tiẹ̀ mọ nǹkan tóun àtọkọ rẹ̀ jọ ń forí rọ́. Ọ̀pọ̀lọpọ̀ òbí ní da ìgbéyàwó àwọn ọmọ wọn rú. Báwo lẹ̀yin ṣe ń ṣe, ẹ̀yin bàbá, ẹ̀yin màmá? Ó tiẹ̀ wá yà mí lẹ́nu púpọ̀ jù pé òbí tí ò tiẹ̀ ṣe wàhálà gan lórí ọmọ mi wà tó yẹ pé láti tó bá ti kàwé ẹ̀kọ́ mẹ́fà parí tó ti di pé ó ń lọ sílé ìwé girama àti bẹ̀ ló ti ń gbìyànjú fúnra rẹ̀. Ẹ̀rọ ọmọ mi tó bá jọkùnrin ni, bó jẹ́ kápẹ́ńtà ni, bó jẹ́ bíríkìlẹ́yà ni yóò lọ mọ̀ ṣe láti fi lè ranra rẹ̀ lọ́wọ́ lẹ́nu ìkọ́ṣẹ́. Tọ́mọ náà bá wá ṣe tọ́lọ́run dé ládé àṣeyọrí tó dàgbà, ẹ káàbọ̀ sórí ètò, tó rí nǹkan rere gbéṣe, tó wá di pé ó ń fẹ́yàwó tàbí ń lọ́kọ. Àwọn òbí tí ò tiẹ̀ wá ṣe wàhálà rárá ni wọ́n mọ bí léèrè pé sóò ní fún mi ní kinní ni. Àwọn ni wọ́n mọ béèrè ẹ̀tọ́ níbi tẹ́tọ́ lóòótọ́ o, ìjìyà iṣẹ́ wọn o kò sí lọ́wọ́ àwa ọmọ. Tá a bá ní dandan ni ká ṣe, ṣùgbọ́n ẹ jẹ́ á ní ká ṣe. Tá a bá ní á ṣe. Tọ́mọ bá ní dandan ni kó ṣe fóbí, ìwọ ọmọ tíwọ náà sì ní tó wá ṣe tó ń jayé alákatá kò dáa bẹ́ẹ̀ o. Bó o bá ní, jẹ́ kó mọ̀ pé o ní nígbà tí ò bá sí. Nígbà táwọn náà ṣe wèrè, àwọn náà mọ̀ pé kò sí lọ́wọ́ lágbájá ni. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé àwọn ní ọwọ́ rẹ ò ṣe é là, bó o bá wá ní wọ́n ní mọ̀. Ẹ já ṣe báyìí pẹ̀lú àwọn òbí wa. Ẹ̀yin òbí, ẹ yé ti àwọn ọmọ yín lọ́gbọ̀ngbọ̀n. Ẹ yé ti àwọn ọmọ yín lọ́gbọ̀ngbọ̀n, ẹ má tì wọ́n sí nǹkan tí wọn ò fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni ó sọ pé kọ́mọ tó jogún o, èmi ò jọgbọ́n o, ni wọ́n mọ̀ ti ọmọ lọ́gbọ̀ngbọ̀n. Ìyó wà mọ́ sáré àsápajúdé tó dáa bẹ́ẹ̀. Ṣe bẹ́ẹ̀ tó bá ṣiṣẹ́ wọ́n lẹ́yìn tó bá ṣẹ̀gùn sí ló yẹ kó jèrè rẹ̀. Ẹni ẹlẹ́ni ò ní jèrè iṣẹ́ wa. Ṣé wá rí ìgbà tẹ́ wá ti ọmọ náà tẹ́ ti gbọ̀ngbọ̀ngbọ̀n tó lọ ṣera rẹ̀ léṣe, àbí tó lọ tojú bọ̀ tí ò yẹ kó tojú bọ̀, àbí tó lọ tọwọ́ bọ̀ tí ò yẹ kó tọwọ́ bọ̀. Wọ́n sì ní àbámọ̀ ní kì í ṣíwájú ọ̀rọ̀, ẹ̀yìn ọ̀rọ̀ ní mọ́ ń wà. Ṣábíamọ ni yín ni àbí abíagbà? Lọ́mọ tó yẹ kẹ́ ẹ fi lọ́kàn balẹ̀. Ṣé nígbà tó wọn àtọkọ tí wọn ò bá tiẹ̀ tí ì jẹun yó, ṣé tí ni yóò ṣẹ́kù débi pé wọ́n sọ pé jẹ́ ìrántí òbí mi o? Àdúrà kódà pàápàá tẹ́ ẹ bá tún lè ràn wọ́n lọ́wọ́, ṣèbí kọ́jọ́ alẹ́ yín ó lè dáa ni kó lè rọ̀ yín lọ́rùn.
torí nígbà náà àwọn náà mọ̀ rántí pé òbí lòbí mi o. Kódà bí mo tún ṣe wọlé ọkọ tó, bí mo ṣe fẹ́yàwó tó, wọn ò fi mí lọ́rùn lẹ̀, ṣe ni wọ́n tún ń ràn mí lọ́wọ́ títí tọ́wọ́ tèmi náà fi tẹnu. Ẹja ṣe bó ṣe tó, ẹja tọ́ àwọn ọmọ wa kalẹ̀. Kìí ṣègbà tí wọ́n bá ti wá lọlé ọkọ ẹ wàá rò pé ẹ ti ṣe lórí ìgbì. Torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìyá àbí bàbá mi ni wọ́n ti ọmọ débi pé yóò lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Pàápàá jùlọ òbí obìnrin, wọ́n bá ti lè lọ́mọ nílé ọkọ báyìí. Bí ìwọ ọmọ náà tó bá wá òbí tó dúró tì ọ́ lọ́jọ́ ìṣòro, òbí tó mọ̀ wípé lágbájá yìí ò ní ni jẹ́kẹ́ mi náà ó ràn lọ́wọ́. Irú òbí bẹ́ẹ̀ ó yẹ kó o máa kẹ́, kó o máa gẹ́ ni o, kọ́mọ náà ó lè kẹ́wọ́ náà lọ́jọ́ alẹ́. Ẹ̀yin òbí ni mo bá lọ́rọ̀ lónìí. Ṣé ẹ mọ̀ pé bí ìṣe mi, wọ́n ní ilé láti ń kẹ́ṣọ́ ròde. Ilé ni wọ́n lámùkún ẹrù rẹ̀ wọ́, olókèlè ń wò ẹ wò sàlẹ̀. Òbí ẹ jẹ́ á ní ìfaradà pẹ̀lú àwọn ọmọ wa, pàápàá jùlọ àwọn ọmọ tó ti fẹ́yàwó àti àwọn ọmọ wa tí wọ́n ti lọ́kọ. Nígbà tí wọ́n bá rí pé ẹ̀yin gan dúró dà wọ́n kẹ́ ẹ tó sọ pé ẹ fẹ́ jẹun àbẹ́ ẹ fẹ́ wọṣọ, iye tí wọ́n bá ní ọ̀pá ẹni yìí kò dà mí láàmú, kò fìtínà mi, jẹ́ kémi náà rántí rẹ̀ jẹ́ fi nǹkan báyìí ránṣẹ́ sí. Ṣùgbọ́n tó bá dé lónìí, ẹbí pa mí fún mi lọ́wọ́ ní torí ẹ mo ṣe bímọ o, kíní kan o, ṣé kò ní sú ọmọ náà? Ṣé kò ní sú? Dẹ́ẹ̀dẹ́ mìíràn họ́. O mọ̀ bóyá ọmọ rẹ jẹun sùn lálẹ́ àná, o ti sáré pé láàárọ̀ kùtùkùtù sẹ́ndì kinní kan ránṣẹ́ sí ni o, wọn ò tí jẹun o kọ́kọ́ tí ẹ béèrè pé ṣé wọ́n bóò ni ṣàlàáfíà ni, ṣé ẹ̀ ń jẹun, bóò lẹ ṣe ń gbègbè ayé. Ṣùgbọ́n nǹkan tó bá wọ ni wípé kí wọ́n ti gbà kó o ti gbà nítorí ipò ti bímọ. Kí wá ní kẹ́ni tí ò tiẹ̀ ní rárá kí ni kò ṣe. Ẹ káàbọ̀ sórí ètò wa. Nǹkan tó dálé lórí ni lónìí ni pé ṣábíàmọ ni yín ni àbábíàgbà. Báwo lẹ ṣe ń tọ́ àwọn ọmọ yín? Ìkan tá à ń sọ̀rọ̀ lé lórí ni pé ọ̀pọ̀lọpọ̀ òbí tó ti ní ọmọ nílé ọkọ àbí káwọn ọmọ wọn ti fẹ́ yàwó ni wọ́n máa ń ti àwọn ọmọ wọn lọ́gbọ̀ngbọ̀n. Òbí ọkùnrin mi ọmọ sọ pé kí ìyàwó ọmọ tó jẹ kinní kan èmi gò jọgbọ̀n. Òbí ọmọbìnrin mi náà mọ̀ sọ pé ṣe bọ́kọ rẹ̀ lówó lọ́wọ́, ṣe bọ́kọ rẹ̀, wọn ò mọ̀ bóyá wọ́n jẹun àbí wọn ò jẹun. Òbí ọmọ mi wọn ò fi ọmọ lọ́kàn balẹ̀ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Mo gbà ládùúrà wípé ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe wa ṣe. Lágbára Elédùmarè, àwa tá a ṣẹ́gun sí náà lájẹ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ á fẹ̀sọ̀ ṣe. Ẹ jẹ́ á fi àdúrà pẹ̀lú ohun gbogbo tá a bá mọ̀ pa lè fi ràn wọ́n mọ́ wa lọ́wọ́ tí ìgbé ayé wọn fi rọrùn. Ẹ jẹ́ á fi ràn wọ́n lọ́wọ́. Báyé wọn bá rọrùn, wọ́n ní ìrọ̀rùn eku, ó ní ìrọ̀rùn ẹyẹ. Ṣé tára ò bá rokùn, ṣára lè radìyẹ ni. Ṣùgbọ́n tó mo bá nírọ̀rùn nílé ọkọ àbí ó nírọ̀rùn pẹ̀lú pé ó ti fẹ́yàwó, yóò rántí òbí rẹ̀. Ṣùgbọ́n kàkà kẹ́ tí ẹ bá ṣọ̀nà pé bóò ni wọ́n náà ṣe rọ́wọ́ mú lọ sẹ́nu, bóò ni àfi kẹ́ ẹ mọ̀ pé mú wá bẹ́ẹ̀ tí ẹ mọ̀ bóyá ọmọ yín gan-an bóyá ó jẹun alẹ́ àná sùn. Ẹ jẹ́ á fẹ̀sọ̀ ṣe. Orí ètò Tiwa Làṣàlẹ̀ wà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ kó ṣe mèmí ọmọ yín wípé a
agbáṣà lárugẹ agbáṣà níyì lọmọ yín Ọlájùmọ̀kẹ́ Àṣà ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà nílé iṣẹ́ Tiwa Làṣà Stitches níbi tá a ti ń ṣaṣọ àwọn aṣọ àṣà aṣọ tá à ń lò tá à ń ṣe tó lè bágbà mu tó lè jẹ́ tìgbàlódé ó rèé sí òkèrè tó jẹ́ Kampala ẹ lè fi rán top àwa la ṣe fúnra wa nílé iṣẹ́ wa tẹ́ ẹ bá wo eléyìí ṣé kò bá tìgbàlódé mu ṣùgbọ́n pé à ń ṣe ń gbàṣà lárugẹ náà ni torí tiwantiwa ni lóríṣiríṣi la ní nílé iṣẹ́ Tiwa Làṣà Stitches ẹ kàn sí wa ẹ fọ́lọ̀ wa lórí Instagram àwa Ọlájùmọ̀kẹ́ Àṣà wà ń bẹ̀ lórí Instagram lórí business page wa Tiwa Làṣà Stitches wà ń bẹ̀ Tiwa Làṣà _Stitches ó wà ń bẹ̀ ẹ bèrè fún nǹkan tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi là ní wọn gèlè ní o aṣọ ní o lóríṣiríṣi ẹ kàn sí wa nílé iṣẹ́ wa Tiwa Làṣà Stitches Elédùmarè á ràn wá lọ́wọ́ Elédùmarè á bùkún wa gbogbo àdáwọ́lé wa yóò sì yọrí sí rere láṣẹ Èdùmarè mo gbà á ládùúrà wípé gbogbo abiyamọ ẹ jèrè ọmọ o ẹ ní ṣàṣedànù ṣùgbọ́n ẹ fẹ̀sọ̀ ṣe ká lè bá a fi rọrùn jẹ oúnjẹ àwọn ọmọ wa ó dàbọ̀.